Àjọkẹ́ adé ó mọ̀mọ́ pọ́ndún ẹ̀yinjú ẹ̀gẹ́ ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni òkú ọdún mo ló sì kú yẹ dùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn Kudirat mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mísì lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó Àjọkẹ́ ò wá gbó bí olúgbògbò tí ń gbó nílẹ̀ ayé ikú òjijì ò wá nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lẹ̀ ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba ìwọ ò wá ní kú fọ́tayọ ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ yóò sì mọ̀lẹ́ ní lágbára lọ́wọ́ lọ́hùn ọba ẹ bá ń kó lórí ọmọ tí ń sọjọ́ bí lónìí o ìwọ onírìnlẹ̀ ọmọ ọ̀gá ni igba ọdún kan láyé ìṣẹ́jú kan ní láṣẹ lè dùn mare ọba onígangan lọ́jọ́ tàbí ọsílẹ̀ ayé Àjọkẹ́ adé onígangan ní sọjọ́ bí rẹ òní ọjọ́ bí rẹ wá nídọ̀jọ́ ẹkún yé wàṣà mọ́dún lílọ bíbọ̀ rẹ̀ hùwà ní báráyé nù ẹni bá ní o mọ̀ ń lọ lónídé bá ń lé bíyan bá gbẹ́ kó tó dé ọ olúwa rẹ̀ ní ojú sí ọ̀tá tó bá torí rẹ̀ jáwé ewé àsùn kò ní láṣẹ lè dùnmarè ọba iṣẹ́ rẹ̀ hùwà ní dojúrò wà á mọ̀ rí ṣe ni àìsàn wà ní kán ọ ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú wà á dàgbà wà dògbò nílẹ̀ ayé wà á bẹ́gbẹ́ pé wà á lálùjọ ni lọ́lọ́lọ́hùn ọba ẹ̀yinjú ẹ̀gẹ́ àrídùnú Akanni Akewi Agbaye mo kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá mo kí ọ ní méje mẹ́jọ ni ìwọ onírẹ̀lẹ̀ ọmọ ọ̀gá ni àrídùnú rẹ̀ ò wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ Àjọkẹ́ adé ìwọ ò wá ní ṣánkú máhùn òbí rẹ̀ lójú ayé rẹ̀ ò wá ní doríkodò bí ẹ̀rọ afami àsìkò rẹ̀ tí ń wá ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú Àjọkẹ́ adé mo gbọ́rọ̀ bí ẹkún ọ̀rọ̀ bí ó ṣe ọ̀rọ̀ bí ìbànújẹ́ Elédùmarè ọba mi ò ní jẹ́ ó tọ́ sí ọ láéláé òǹlẹ̀ arẹwà lóbìnrin eyín mẹ́nugun ẹlẹ́yinjú ẹ̀gẹ́ adúmáadán apọ́nbẹ́pọ̀ rẹ̀ àmọ́ bí ọjọ́ àmọ́ bí òyìnbó Àjọkẹ́ sáládára mọ́ fi ti para ṣe àwòtúnwò obìnrin gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ Àjọkẹ́ ò arẹwà bí rẹ̀ ṣọ̀wọ́n láyé Àjọkẹ́ adé dákun mọ́ gbádùn tí ó jàre ọdún ẹ̀ lóde ìwọ ò máa ní rẹ̀lẹ̀ ọmọ ọ̀gá ni ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ láṣẹ lè dùnmarè ọba ìlànà adélé ọ̀hún bàbá rẹ̀ Àjọkẹ́ járe lé o ojú ọlá pé ó dákun jẹ́ ń bá ọdẹ nù gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Erin ní ìṣẹ̀lẹ̀ o Erin mo jẹ́ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ Erin mo jẹ́ ní ọmọ sáájá sámọ̀jẹ́ àgbàmọ̀dó ọmọ ẹlẹ́rìn mọ́sá nílé àwọn bàbá ńlá bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ ìran aládé sódé ni wọ́n kìran bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni nílé mọ̀dọ́ ọmọ ẹlẹ́rìn mọ́sá tó ti pópó lówé wá mo pé ìmọ̀ràn ẹnìkan ò jọ́bọ̀ rọ̀bọ̀ ìmọ̀ràn bàbá dìjọ gba gígùn ní gún nínú ilé àwọn bàbá rẹ̀ ni Àjọkẹ́ adé mo pé bẹ́ẹ̀ tí ń wo Ìbàdàn lẹ́mọ̀wọ́ yọ̀ọ́lẹ́ o
mọ̀ pé bí bàbá yìí ti ń wàrà lé ní wàrà oko ẹ̀rìn òjé mọ̀ pé ẹni òjé bàbá lọ́wọ́ jẹ́ tí bàbá yìí ní kó tọwọ́ ọmọ rẹ̀ ṣe ó ṣe é kan dù ó ṣe é kan dá mọ̀ pé ìmọ̀ràn ẹnìkan ò jọ́bọ̀ rọ̀bọ̀ ìmọ̀ràn bàbá dìjọba gígùn ní gùn nínú ilé àwọn bàbá rẹ̀ ni Àjọkẹ́ Adé mẹ́bí wọn lọ́mọ abisokoto pósù mẹ́fà nílé aláró gbọ́dọ̀ rẹ̀bẹ̀ ṣòkòtò ẹ̀yìn gbọ́dọ̀ sọnù àìrìn láìbí ọ̀nà nílé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ mo pé wágún ẹni bá fẹ́ wẹ̀rìn lógun kó bá mi wá bọ̀ àjípẹ̀rín kó bá mi wá tààrẹ tí wọ́n fi ń kún mọ́ lójú ọ̀run torí ẹni ẹ̀hìn mọ̀ jẹ́ bàtà lọ́fà bí ó bá kú títí ọjọ́ alẹ́ wọ́n máa forí wọ́wé lọ bí iṣu ni torí ẹni ọkùnrin ẹni bá fọwọ́ bá bí ó bá lóyún á jẹ́ wípé ọmọ ti tán lára olúwa rẹ̀ ni mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni ǹjẹ́ tán bá ní ìta ní kọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibola ìtara ẹ̀fẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.